Otasansan rédíò and TV. èké dáyé àṣà dàpọ̀ mu iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbaṣọ lọ́rùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì nílùú èkó. Kí ni wọ́n ṣe? Kí lẹ̀ṣẹ̀ wọn tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi gbaṣọ lọ́rùn àwọn ọlọ́pàá méjì tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yìí? Ó lágbára o. Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn àti bá a ṣe gbọ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́, àwọn ọlọ́pàá méjì kan torúkọ wọn ń jẹ́ Sunday Adétóyè àti Ògúnléyè Stephen tí wọ́n ṣiṣẹ́ fún igun iléeṣẹ́ ọlọ́pàá Zone 2 Command ní Oníkàn nípínlẹ̀ Èkó ni wọ́n ti gbẹ̀wò lọ́rùn wọn o fún ẹ̀sùn ìdigunjalè. Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn, àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kan àwọn ọlọ́pàá ọ̀hún náà ni ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti ṣíṣe iṣẹ́ ní ọ̀nà tí kò bá òfin mu. Àṣẹ yìí ló jáde láti ẹnu olùrànlọ́wọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣàkóso Zone 2 AIG Muhammed Ali lẹ́yìn tí wọ́n farahàn níwájú ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn náà. Adétóyè pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ 279495 àti Stephen pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ 223521 àti àwọn méjì kan láti inú ikọ̀ fìjìláńtẹ́ tí orúkọ wọn ń jẹ́ Semiu Afisu àti Abidoye Fẹ́mi, dẹ́rẹ́bà tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles John ni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ láti jalè ní agbègbè kan ní Ọbádáoko nípínlẹ̀ Ògùn lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 2023 tó kọjá. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jáde, ìbọn méjì àti ọta ìbọn ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ya bo ilé kan tó jẹ́ ti Táíwò Mọ́nsúrù àti Akíntọ́lá Sunday lágbègbè ibi tí wọ́n dárúkọ yẹn, tí wọ́n sì kó fóònù iPhone 5, Samsung kan, Tecno kan àti ẹ̀rọ ayárabíàṣá laptop méjì ni wọ́n kó lọ o nígbà tí wọ́n ṣe ìkọlù sílé ọ̀hún. Nígbà tí ó ń ṣàlàyé bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí náà, SP Umar Ayuba ní ọwọ́ àwọn ọlọ́pàá tó wà ní Ifọ̀ ló tẹ̀ wọ́n. Èyí wáyé lẹ́yìn tí àwọn olùgbé agbègbè ké sí wọn wípé ohun tó ṣẹlẹ̀ rèé o, tí wọ́n sì ṣàpèjúwe irú ọkọ̀ tí àwọn adigunjalè náà tí wọ́n gbé wá láti wá ṣọṣẹ́ láabi wọn ọ̀hún. Èyí ló ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti mú àwọn adigunjalè tí wọ́n wọṣọ gẹ́gẹ́ bí ọlọ́pàá tí olórí wọn ASP Ajayi Victor sì ti fẹsẹ̀ fẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde, AIG ti wá paláṣẹ pé kí wọ́n gbé àwọn afurasí náà lọ sí ilé-ẹjọ́ tó sì tún paláṣẹ bẹ́ẹ̀ ló ṣèkìlọ̀ fún àwọn ọlọ́pàá tó kù láti yàgò fún ìwà láabi, ìwà tí yóò mọ tàbùkù sí aṣọ ààlà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣe rí i wípé eléyìí tún lágbára, eléyìí tún yanilẹ́nu o, ó sì ní kàyéfì. Ẹni àbáfẹ̀yìntì tó tún jẹ́ pé ó tún mẹ́gùn dání, ẹni tá a ní kó fẹ́ni lójú tó jẹ́ pò náà ló tún wáá fàṣà tẹnu. Bó o la ṣe é ṣèyí sí o, àfi kọ́bẹ̀ Èdùmàrè kó mọ̀ fi sọ rẹ̀, kó mọ̀ fi sọ wa, kó mọ̀ dáàbò rẹ̀, kó mọ̀ dáàbò wá o. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti mú àwọn ọlọ́pàá méjì sí àhámọ́ wọn o, tí wọ́n sì ti gbaṣọ lọ́rùn wọn fún ẹ̀sùn ìdigunjalè. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì bá ní tẹ notification bell, èèyàn agoran mi létí, kẹ́ ẹ lè láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè
lórí ìkànnì wa ó ta sánsán rédíò TV Yorùbá. Tá a bá ti mú ìròyìn tuntun ohun tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, Áfíríkà àti lágbàńlá ayé, tá a bá ti mú wá fún yín lórí ìkànnì wa ó ta sánsán rédíò TV Yorùbá.